káàtó nílé ayé ti ń bẹ. Òun gbèdúró kò sẹ́ni mọ̀ àfọlódùmarè ọba mi. Èyí tá a rí la wí, èyí tá ò rí a ò mọ̀. Tó ìbà rẹ o, Olódùmarè ọ̀dádá tẹ́nìkan ò lè dá. Oníkápá lórí agbára gbogbo ọba. Bójò bá rọ̀ ṣẹ̀ṣẹ̀, orú ọ̀gbẹ́ ilẹ̀ á pòórá. Bíjì bá jà gbogbo igi á tẹríba fákàndá Olódùmarè. Tá ń fẹ́ bọba mi wọ kíjìpá ìjà, kò sí láyé òun òkè àkejì. Bá a ṣe ni lóore, ó lè wá ká dúpẹ́, ó sì lè wọ́n ọmọ adarí run kó sì gbọ́hùn sórí tẹnikẹ́ni ó lè ṣe fún pẹ̀lú ìrọwọ́rọsẹ̀. Ẹni tá a dákú ọlà fún tó yege kúrò nínú igbó ìṣẹ́, tí tọmọdé àtàgbà dẹni tí wọ́n ń jẹ tí wọ́n sì mú lábẹ́ rẹ̀ pẹ̀lú. Ó dọjọ́ àfẹ́gbọ̀wọ́ ọpẹ́ lóko, ló bá kó pàpà ló fi gún olóore lójú. Ọjọ́ ọpẹ́ wá dọjọ́ ìmọ̀ ẹ̀rọjú ayé. Ìbà lóde tòní, ìbà ọkùnrin òun obìnrin, ìbà ọmọdé tó ń tàgbà, ìbà fún gbogbo ẹni tó fi ti ń gbọ́ mi. Àbígbẹ̀yìn náà ni Afeez Ọládìméjì ọmọ Àròmíré. Ọmọ òpè àtọ̀mí mo ní bóbìnrin ò bá sí nílé, ta ló tún fẹ́ múra fún bàbá wa gan. Bá afẹ́fẹ́ bá ti ń fẹ́ tóòrùn àtòjò ń ṣe wéréke, ẹ máa yọ́nú sí mi. Èmi ni kékeré ẹkùn tí ń fìgòlù ṣeré. Ẹ mọ́ gbàgbé ìkànnì tá a wà lónìí, Polylaro 92.1 FM, lórí ètò yín ètò wa Kíyèsára lábala ọgbọ́n ọlọ́gbọ́n. Àkọjá ewé tó yẹ kó mú adarí wọn já léwé ọpẹ́. Ọpẹ́ ló yà á dó ká fi wọ̀tọ̀wọ̀tọ̀ sí pẹ̀pẹ́ ẹlẹ̀. Ká gbégbá ọpẹ́ kárí, ká sì máa polówó rẹ̀ fáráyé gbọ́. Ọjọ́ kan ọjọ́ kan ni lágbájá ń sunkún ebi. Ẹni ń sunkún ebi ò mọ̀ pé làkàsìgbè ń kẹnubọ àdó àìlera níbi ó dùbúlẹ̀ sí. Bẹ́ẹ̀ kò sẹ́ni ó mọ̀ pé tàmẹ̀dò láǹfààní àti wí nǹkan kan mọ́. Ó dàbọ̀ ó dọ̀run alákejì ni wọ́n wí. Bí lágbájá bá mọ̀ kó máa dúpẹ́ ìlera, bí làkàsìgbè bá sì mọ̀ kó dúpẹ́ ẹ̀mí. Ẹni tó kú ni ò láǹfààní àti dá ọpẹ́ mọ̀. Torí náà ipòkípò tá a lè wà nílé ayé, ká máa dúpẹ́ fọba mi àṣẹdá. Ó kọ̀ mi ò yí padà, Afeez Ọládìméjì ọmọ Àròmíré. A ó máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.